So many things ni o. So many things. Ǹjẹ́ èèyàn ṣe tẹ́lẹ̀ tí ò lè ṣe mọ́? Ìran tí èèyàn ṣe tẹ́lẹ̀ tí ò lè ṣe mọ́? Ǹjẹ́ èèyàn lè ṣe tẹ́lẹ̀ kéèyàn lè ṣe mọ́? Ó mà ṣe o, wọ́n ní Súlè Súebèbè gbajúmọ̀ òṣèré tíátà tó ń gbé lọ́dọ̀ Àgbàlá Gabriel ti kú o. Lónìí wẹ́sídẹ̀ẹ́ ọjọ́rú igan ni pásítọ̀ Adémọ́lá Àmúsàn kéde ikú gbajúmọ̀ òṣèré tíátà yìí lórí ìkànnì Facebook ẹ̀. Dayọ̀ Adéwùmí ni orúkọ ẹ̀ ń jẹ́ o, ṣùgbọ́n Súlè Súebèbè ni gbogbo ayé mọ̀ ọ́ sí nínú sinimá kan tí Tọ́ba Àpádẹ̀ ṣe tó pè ní Ìgbà Ńlá Dògí. Ọsibítù kan ni ó kú sí o nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Pásítọ̀ Adémọ́lá Àmúsàn tó ní Àgbàlá Gabriel gan ni ó kéde ikú ẹ̀. Bẹ́ẹ̀ òjíṣẹ́ Ọlọ́run náà ni ó ti gbé sọ́dọ̀ tó ti ń tọ́jú ẹ̀ látìgbà díẹ̀ sẹ́yìn. Ohun tó sì kọ sórí Facebook ẹ̀ náà ni pé bàbá Súebèbè kú sí ọsibítù lówùrọ̀ kùtù òní, kí Ọlọ́run bá kí ó bá tẹ́ sí afẹ́fẹ́ rere. Báwo gan ni àjọ ọkùnrin gbajúmọ̀ òṣèré tíátà yìí ẹ ó máa gbọ́ láìpẹ́. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó.